ẹyẹ àdán tó ti gbẹ ẹyọ kan wàá gún pẹ̀lú ẹ̀fọ́ gúre àti ewé àkókò àti ìyèrè. ẹyẹ àdán wàá gún. gbogbo ìpèníjà tó bá wò kó dojúkọ obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ kódà kó jẹ́ páyé ni wọ́n fẹ́ kó bímọ ó wù mí láàárọ̀ ìyá fẹ́ practice ẹ̀ ń bí mo fi wò pé kí n jùlẹ̀ fún gbogbo ẹni tó ń wojú ọlọ́run ọba fọmọ. ètò tó lágbára ni wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀n. gún àdán tó ti gbẹ pẹ̀lú ìyèrè pẹ̀lú ewé gúre àti ewé àkókò ẹ gún kó kúnná dáadáa. ẹ fa sínú pọ́ọ̀tù wá da irú woro àti irú ògìrì wá dà lé lórí ẹ bu omi sí ẹ fi iyọ̀ sí ẹ fi kókó pa sí wá wá adìyẹ òpìpì abo adìyẹ òpìpì wá pa kó gé sí kó dà sínú pọ́ọ̀tù yẹn wá wá alábàáhùn ìjàpá akọ ìjàpá wá ṣe kí ni akọ ìjàpá wá pa òun náà kó clean ẹ kó dà sí kó sè é ọjọ́ mẹ́ta ni kó fi jẹ ọbẹ̀ yìí wàá máa gbé kaná wàá máa jẹ ọjọ́ mẹ́ta ni kò fi jẹ́ tó bá parí píríọ̀dù ẹ o lè fún lọ́jọ́ kan sí kó wá sí ọbẹ̀ bí sí ní láìta aláwọ̀ afẹ́yìn gbọ́mọ wàá fi inú ṣoyún afẹ́yìn gbọ́mọ pọ̀n. fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kò dẹ̀ tó ṣiṣẹ́ nǹkan ló bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájì àti umura ẹ fi tawá lọ́rẹ ní organization wa kó máa jẹ́ sádàkọ̀ fún yín kó máa jẹ́ sàárà aláwọn èèyàn tá a máa fún anídìí ájì àti umura organization wa gbogbo wọn tó dẹ̀ wà nílé lókè òkun ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì special powder kì í ṣe oṣoolẹ̀ kì í ṣe ìyọnu ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà powder yìí tó bá wà lọ́wọ́ ẹ̀bí sí ní láìta alá tó bá ń lò solid barrier máa wà láàrin wa àti ìfúwọ̀ ọ̀dọ̀ ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ kò síbi tẹ́wà tí product wa ò dé àwọn product wa ní lóríṣiríṣi ẹ ti rí àwọn product wa ní ẹni tó ń mú nǹkan ọmọkùnrin àní spare package tó ń ṣe fẹ́ni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ àní spare package tá ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ gbogbo nǹkan báwo kó jẹ́ pé ní níjà àní spare package tá ń ṣe fún torí ètò ọmọ onídìí guidance àní spare package tá ń ṣe fẹ́ni tó bá ní diabetics àtàwọn àìsàn ńláńlá ayé ń dàyàn láàmú ni àlùjọ̀nú ń dàyàn láàmú ni if word wọ́n disturb ẹ̀ a ní ètò sàárà tó legit ètò àdúrà tó legit ètò sàárà tó legit ètò àdúrà tó legit ètò àwẹ̀ tó legit àtàwọn halal powder àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China tí mo gba professor tí mo gba doctor lé lórí níbi sí ní láì tààlà iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ yìí káàkiri Nàìjíríà mo kọ́ káàkiri Áfíríkà àfi ṣe ìyanràn àfi ń jẹ́ kẹ́yìn customers wa mọ̀ pé right way lẹ́wà bẹ́ẹ̀ ni látúnṣàkú àǹfúṣàkú wa alámùbímọ ní takọ̀ powder ní àpẹẹrẹ wa ní nǹkan ọlọ́run ọba ní nǹkan powder làwọn product wa DHL la fi ń DHL láti South Africa lọ anywhere in the world ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì caterpillar ẹ gẹ́ẹ̀tì transformer ẹ gẹ́ẹ̀tì miracle leaves kò ṣe máa ní ikùn èèyàn wú ni wọ́n tààyàn lọ́fàáfà tó ti pẹ́ lára all in one lélẹ́yìí ẹ gbìyànjú ẹ ní all in one lé ikú nìkan ni kò lè wò wọn àti miracle leaves kò ṣe máa ní so ẹni tó ní fibroid ẹni tó ní tí ó nídìí ìsọyè tí wọ́n ń kó làákàyè ọmọdé àgbàgbàlagbà tó ń gbàgbé nǹkan ìsọyè ní so product pọ̀ àtàwọn special package tá ń ṣe bulldozer nífẹ̀ẹ́ tó ní fibroid àbẹ́ tó ní blockage tube so aláwọn special package tá ń ṣe tí ò sí ìrújú ń bẹ̀ gbogbo product wa lè wà scientific approved so egbòogi àti ojú ọ̀nà spiritual àtòjú ọ̀nà àdúrà àtòjú ọ̀nà spiritual àti egbòogi gbogbo ọlọ́run ní kò yé wa díẹ̀ tó ra wa káàkiri wọ́n dẹ̀ bí wa sínú ẹ̀ ní wà mọ́ uti tún mínàlì ilmi ilá kọ̀lílan so díẹ̀ ni ìmọ̀ ẹ̀dá nínú tọ́lọ́run a máa dúpẹ́ lójú ọ̀nà tàwa pé ọlọ́run bùn wa ní àìdíà lórí ẹ̀ ó bùn wa ní mímọ̀ lórí ẹ̀ yá so alhamdulilayi rabbil alamin innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ fi fídíò yẹn ránṣẹ́ gbogbo wọn tó ń wojú ọlọ́run ọba fọmọ lọ ṣiṣẹ́ ìwà dúpẹ́ fọlọ́run kò dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ má sọlá